أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله aki gbogbo ojú tí ń wò wò tí ń gbọ́ wa ojú aláwẹ̀ etí olóńgbẹ nínú ọkùnrin nínú obìnrin pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọba tí ó ní kí oṣù yóò ṣojú wa débi tó dé yìí, ọlọ́mọṣá jẹ́ kí ẹ̀mí owó rẹ́yìn oṣù náà ká gba ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé, èyí tí a máa fi ṣe conclusion gbogbo ọ̀rọ̀ tá à ń bá bọ̀ láti ìbẹ̀rẹ̀ Ramadan tí a fi ṣe àṣekágbá kí Ọlọ́run jẹ́ aláṣepẹ́. Òun ní pé a fẹ́ rán ara wa létí pé tá a bá ń ṣiṣẹ́ àlìjẹ́nnà, tá a bá ń ṣiṣẹ́ pé mo fẹ́ rí ibi dé sí lọ́dọ̀ Ọlọ́run, mo fẹ́ kọ́ Ọlọ́run ọkọ́lé alára dèmí lálìjẹ́nnà, ẹ jẹ́ rán ara wa létí o, iṣẹ́ nìkan kọ́ ò ní gbé ní lálìjẹ́nnà, kódà kì í ṣe iṣẹ́ primarily. A gbọ́dọ̀ má ṣiṣẹ́, ẹgbọ́n mi yé dáadáa, àmọ́ kì í ṣe iṣẹ́ gangan ní gbé ní wàlìjẹ́nnà o. Ẹ jẹ́ rán ara wa létí kí ìgbàgbọ́ ẹlòmíì má bàa bàjẹ́ nítorí pé a ti gbójúléṣẹ́ jù. A gbójúléṣẹ́ tá a bá rí iṣẹ́ tí ọ̀dà, tá a bá rẹni tí ń hùwà ẹ̀ṣẹ̀, àájọ jẹ àbálò níbàálò wípé kò lè ránu Ọlọ́run gbà, a lè mọ ju ọba tó dáa gan lọ. Bẹ́ẹ̀ ni tá a bá rẹni tí ń ṣe dáadáa, a wà wọ́mọ dáadáa yẹn, àbí tó bá já wa láṣẹ yóò jọ wá lójú bí ìgbà pé dáadáa yẹn gẹ́gẹ́ fún rẹ̀ ló lè dá wa gbé dálìjẹ́nnà. Ẹja dára wa lẹ́kọ̀ọ́ rẹ̀. Tó bá yẹ pé dáadáa nìkan ní dá yẹn gbé dálìjẹ́nnà ni, kò ní tọ́, kò ní sínú ẹ̀sìn pé ó yẹ kí yẹn máa ṣàdúrà àlìjẹ́nnà. Èyí tá a sọ fúnra wa lénìí ni pé kó o máa bẹ Ọlọ́run pé Ọlọ́run ṣe mí lọ́mọ àlìjẹ́nnà, Ọlọ́run kọ́lé alára fún mi lálìjẹ́nnà, òun gangan fún rẹ̀ odindi iṣẹ́ àlìjẹ́nnà ni. Kódà iṣẹ́ tí yẹn gbọ́dọ̀ má máa ṣe ni. Anabi Ibrahim alayhi salatu wa salam ó ṣàdúrà, ó bẹ Ọlọ́run àlìjẹ́nnà lọ́tọ̀. Ó ní waj'al li lisana sidqin fil akhirin nínú suratu ash-Shu'ara. Ó ní Ọlọ́run fún mi ní lisanu sidqin lọ́dọ̀ àwọn tí ń bọ̀ lẹ́yìn, ìyẹn ni pé ẹ̀yìn rere, jẹ́ n ló kọ rere, má jò kọ mi ó bàjẹ́ láyé, jẹ́ tún mi ló kọ ṣe láyé, kó tún mi ló kọ ṣe lálkìyámà. Waj'alni min warathati jannatin na'imi. Ọlọ́run wá ṣe mí nínú àwọn ọmọ àlìjẹ́nnà onídẹ̀ra. Ó béèrè ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, ànábì Ọlọ́run. Tó bá máa ànábì Ibrahim alayhi salatu wa salam, ìkan nínú àwọn àgbà nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run, máa béèrè àlìjẹ́nnà, máa tọrọ ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ó yẹ kí wọn náà fi kọ́ àdúrà rẹ̀. Àdúrà tó máa ṣe tó bá lè rí sùjúd, yé jọ́ jẹ́ sí pé owó ọlá ayé nìkan ló máa béèrè. Ó bá ṣe tìláwà Kùránì láti bẹ̀rẹ̀ dé parí, ayé náà ló fi tọrọ. Tó bá ṣe hajj, ayé ló ń béèrè. Bó gbààwẹ̀ Ramadan, ayé ló ń béèrè. Ó fẹ́ san gbèsè, ó fẹ́ di kíní kan, ó fẹ́ kọ́lé, ó fẹ́ ralẹ̀, ó fẹ́ ríṣẹ́. Ńjọ́ ló béèrè àlìjẹ́nnà lọ́dọ̀ Ọlọ́run. Máa fa àlìjẹ́nnà sínú àdúrà rẹ̀. Ìyàwó Firaun asọ̀rọ̀ rẹ̀ fúnra wa ní ìkànnú àwọn reminders yìí níbẹ̀rẹ̀ àwẹ̀. Òun náà béèrè ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run nígbà tí wọ́n fìyà jẹ, tọkọ rẹ̀ gbógun tì nígbà tó gba mẹ́sẹ̀jì Ànábì Musa. Ìntì nígbà tó ń jẹ níyà lọ́wọ́, ìntì ń pariwo ní pé Rabbi Ọlọ́run ọba, ibni li indaka baytan fil janna, mo fẹ́ kó bá mi kọ́lé alára lálìjẹ́nnà, ilé gidi tí máa dé sí, mo fẹ́ rí ibi dé sí. Ṣé tí ó bá béèrè ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tẹ́lẹ̀ náà, ìyà tán fi ń jẹ́yìn àti gbàgbọ́ rẹ̀ yóò jẹ́ àrò pé ọmọ àlìjẹ́nnà ni. Bẹ̀tì yẹn tún máa dá béèrè lọ́dọ̀ Ọlọ́run torí iṣẹ́ nìkan kọ́ ní gbéyàn rí àlìjẹ́nnà. Ó ní wanajjini min fir'auna wa amalihi wanajjini minal qawmi zalimin nínú suratu Tahrim. Annabi Sulaiman alayhi salatu wa salam òun náà béèrè àlìjẹ́nnà. Ó ní wadkhilni bi rahmatika fi ibadika salihin. Ọlọ́run fi mí kún àwọn ẹni rere, dà mí papọ̀ mọ́ àwọn ẹni rere, àwọn ànábì Ọlọ́run, àwọn wàlí Ọlọ́run, jẹ́ àjọ parapọ̀ wọlé ọlá, jẹ́ àjọ parapọ̀ wọnú ilé ìkẹ́. Àlìjẹ́nnà ni rahmatika tí ń bẹ ń bí. Òun náà béèrè ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn màláíkà wa ń ṣàdúrà rẹ̀ fún wa tí èbá tó bá yẹ pé iṣẹ́ nìkan ní máa gbé yẹn wá àlìjẹ́nnà automatically, wọn ò ní máa fi sínú àdúrà. Àwọn màláíkà máa ṣe ládùúà fáwọn ènìyàn pé àwa gbogbo àti bá jẹ́ mùsùlùmí k'Ọlọ́run ṣe wá ní mùmínì òdodo. Wọ́n máa sọ pé Rabbana, Ọlọ́run ọba wa o, wadkhilhum jannati adnin allati wa'adtahum. Àlìjẹ́nnà onídẹ̀ra, oríṣiríṣi àwọn real estate tí ń bẹ ńbẹ̀ àti ìgbádùn tí ń bẹ ńbẹ̀. Ọlọ́run ọba jí wọn rí bẹ́ẹ̀ wọ̀ àlìjẹ́nnà tó ṣàdéhùn fún wọn. Wa man salaha min abaihim, àtàwọn bàbá wọn tó bá dáa, jẹ́ kí iṣẹ́ àwọn ọmọ wọn rántí bàbá. Wa azwajihim, àtàwọn ìyàwó wọn tó bá dáa, àwọn ọkọ wọn tó bá dáa tí wọ́n bá ṣípá, jẹ́ kí tàwọn ọkọ wọn ràn wọ́n, jẹ́ kí tàwọn aya wọn ràn wọ́n.
wa dhurriyyatihim àtàwọn ọmọ wọn náà táwọn náà bá gbìyànjú jẹ́ kí ti bàbá náà mọ́ ran táwọn ọmọ. innaka antal azizul hakim nínú suratu Ghafir àwọn màláíkà náà ń tọrọ àlìjẹ́nà fún wa so gbọ́dọ̀ wà nínú àdúrà rẹ̀ tó bá yẹ sí pọ́tọ́mátìkì iṣẹ́ ni mo gbìyànjú wà àlìjẹ́nà ni kò ní sínú àdúrà so yóò sọ pé àwọn iṣẹ́ àdúrà rẹ̀ iṣẹ́ nìkan ni kó lọ ṣe. anabi sallallahu alayhi wa sallam nínú hadithi tí imam Bukhari àti Muslim gbà wá ó ní lan yudkhila ahadan minkum amaluhu aljanna kò sẹ́ni tíṣẹ́ rẹ̀ lè gbé wà àlìjẹ́nà kò sẹ́ni kankan nù yín tíṣẹ́ rẹ̀ lè dáadáa débi tíṣẹ́ rẹ̀ ó wà gbé wà àlìjẹ́nà fún rẹ̀. Qalu wala anta ya Rasulallah wọ́n bí anabi pé including wọn náà wo òjíṣẹ́ Ọlọ́run anabi ní qala wala ana including èmi náà bí mo ṣe ń ṣàìsùn tó bí mo ṣe lawọ́ tó bí mo ṣe jìnnà sẹ́ṣẹ̀ tó yìí tí mo ṣe bẹ̀rù Ọlọ́run ju gbogbo yín tó yìí iṣẹ́ mi ò tó mi gbé wà àlìjẹ́nà illa an yataghammadani Allahu minhu bifadlin wa rahma àfi tọ́lọ́run bá bojú àánú wò mí tó kẹ́mi ìkí Ọlọ́run àtàánú rẹ̀ ní gbéyàn wà àlìjẹ́nà so mọ́ gbójúléṣẹ́ àlìjẹ́nà real estate gbogbo iṣẹ́ tá à ń sọ láti jọ́ ìdúdú wọ́ tó bá ń gbìyànjú àti gbìyànjú mi náà tó bá tún ṣe mọ́ gbójúlé rárá mọ́ bẹ lọ́hùn kí Ọlọ́run ṣe mi lọ́mọ àlìjẹ́nà torí pé tó fi mọ́ pé iṣẹ́ kọ́ àánú ni òun ní pé ọba tó jẹ́ kí sẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run àánú kan ló ṣe fún ọ tó fi ní ọmọ sí àlìjẹ́nà ṣe ajásípà àánú gẹ́gẹ́ ní ti ní dé àlìjẹ́nà ọba tó ní kí sẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run bá ṣoore fún ọ tó bá dúpẹ́ oore tó dúpẹ́ ẹnìkan bẹ tọ́lọ́run ṣe fún tí ò dúpẹ́ ẹnìkan bẹ tí ń bá wọn dáṣà àṣà Ṣàngó tó ní ẹni bá ṣe ní lóore làálùpá àṣà tó ń dánú ayé tí ẹnìyàn bá ṣe lóore ń bì kan àfi kó fi bí sú fún wọn bẹ́ẹ̀ ọba tó fi síwọ lọ́kàn yìí pé a kì í fi bí sú lóore àti tọ́lọ́run bá ṣoore fún ni àádúpẹ́ ni ìmọ́lẹ̀ kan lọ́lọ́run tàn sí ọlọ́kàn yẹn ọ gbọ́dọ̀ sọ pé Ọlọ́run ti ṣoore fún mi mo ti dúpẹ́ mo ti wà àlìjẹ́nà ọpẹ́ tó dá yẹn náà ó tún sì jọ Ọlọ́run ní gbèsè ọpẹ́ míì òun ní pé ọba tó fi sí ọlọ́kàn pé ó yẹ kó o dúpẹ́ ó tún yẹ kó o dúpẹ́ míì fún lọ́tọ̀ pé mo dúpẹ́ pé o jẹ́ kí n dúpẹ́ ọpẹ́ tó tún wá dá sí kejì yẹn náà ìrònú kan dáadáa kan ló gbé ọdẹ díẹ̀ ó tún yẹ kó o dúpẹ́ òun náà lọ́tọ̀ ọpẹ́ òlópin torí pé orí Ọlọ́run náà ní ti ọdẹ di kọ́ ọmọ Ọlọ́run orí Ọlọ́run ló ti wá dé di irun orí Ọlọ́run ló ti wá dé di iṣẹ́ àlìjẹ́nà oore yẹn náà tún ní òun náà tún tọ́ sí ká tún dúpẹ́ rẹ̀ ká tún ṣiṣẹ́ rẹ̀ lọ́tọ̀ la fi sọ pé orí Ọlọ́run ní ti wá dá àlìjẹ́nà oore yẹn lámà wá béèrè àti kẹ́yìn yín pé Ọlọ́run máṣá kẹwa ṣe wá lọ́mọ àlìjẹ́nà gbogbo iṣẹ́ tí ó bá jẹ́ ká àlìjẹ́nà rọrùn fún wa àti wọ̀ jọ́ máa rọrùn fún wa láti ṣe ló fi wà nù àdúrà Nabi sallallahu alayhi wa sallam tó ní Allahumma inni as'aluka aljannata Ọlọ́run mò ń béèrè àlìjẹ́nà lọ́wọ́ rẹ̀ àdúrà tó yẹ kó máa wà nù àdúrà rẹ̀ nìyẹn o bá Nabi ṣe máa ṣe nìyẹn yóò ní Allahumma inni as'aluka aljannata Ọlọ́run mò ń béèrè àlìjẹ́nà rẹ̀ fún mi lálìjẹ́nà wa ma qarraba ilayha min qawlin wa amal ibi tá Nabi Muhammad náà ti ń tọrọ àlìjẹ́nà ni ó ní gbogbo iṣẹ́ tó wà lè gbé ni wà àlìjẹ́nà gbogbo ọ̀rọ̀ rere tó lè gbé ni wà àlìjẹ́nà tí ń ṣe tọ́lọ́run fi sínú ọmọ àlìjẹ́nà ó ti di dandan kó ní ẹ́stéètì lálìjẹ́nà gbogbo orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo orú ìṣesí bẹ́ẹ̀ Ọlọ́run ṣe ń rọrùn fún mi jẹ́ kí n máa rí wù jẹ́ kí n máa rí sọ wá àwọn tó bí kàmínà náà Ọlọ́run mo tọrọ sọ rẹ mo tọrọ dóòlà rẹ kó mẹ́sà gbé mi jìnnà sí iná wa ma qarraba ilayha min qawlin wa amal gbogbo ọ̀rọ̀ tí yìí ó sọ tí yìí ó fi dọ̀mọ́ náà gbogbo òṣèṣí tí yìí ó ṣe gbogbo wa tí yìí ó wù tí wọ́n fi sọ pé fún tó ṣe yóò di dandan kọ́ wọ́n náà Ọlọ́run mẹ́sà gbé mi jìnnà sí gbogbo orú wa bẹ́ẹ̀ wọ́n náà fi kádùá rẹ ẹ má jẹ́ kí gbogbo ń tá a bá ń ṣe ọjọ́ wa lójú èyí náà la fẹ́ mú wá sí etí ìgbọ́ ara wa nígbẹ̀yìn gbogbo ọ̀rọ̀ Ọlọ́run mẹ́sà ṣe wá lọ́mọ àlìjẹ́nà jẹ́ àṣọpọ̀lọpọ̀ Ramadan láyé tọdún ìta ṣe kọ́ mọ́ ṣe ní àṣemọ́ kátúrírà bá pàdé ní Ramadan ọdún tí ń bọ̀ àti tí ó tún mọ́ tẹ̀lé ká láṣepẹ́ nínú Islam ká láṣepẹ́ nínú imani kọ́ ajá láti bọ̀ tán rere ọ̀làlá ilaha illallah Ọlọ́run mẹ́sà ṣe mí lọ́mọ àlìjẹ́nà o Ọlọ́run mẹ́sà ṣe mí lọ́mọ àlìjẹ́nà àtìmí àtìyín ká pàdé lálìjẹ́nà ká máa wá rántí gbogbo ń tàjọ ń bára wa sọ láyé yìí pé Allahu akbar àṣọpadà wa dòótọ́ gbogbo àbátà ń dá yìí Ọlọ́run mẹ́sà sọ dòótọ́ fún wa àbárere tá ń dá yìí Ọlọ́run mẹ́sà sọ dòótọ́ fún wa wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin Ọlọ́run jẹ́ aṣọdún ayọ̀. Assalamu alaikum.